má sáré o àmì dárí mi orí mi rè dáàdì mi ti fún mi lówó o wọ́n ti fún mi ní 10 million ní dáàdì mi fún mi wọ́n ní kí n máa fi ṣe ọdún tuntun gbogbo ayé ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ dáàdì mi kí n Wasiu Ayinde ṣe sá. ohun tí àwọn èèyàn mọ̀ tẹ́yìn mọ̀ ló pọ̀ jù. Imagine ẹni tí ò mọ̀ pa Ifá tí wọ́n sọ fún pé kó ká lọ ọmọ lọ sọ́dọ̀ ẹnìkan tó máa dífá fún tí ẹni tó fẹ́ dífá fún yẹn bá sòótọ́ láti ìjọ yẹn orí òótọ́ yẹn ló ń kàwé máa dúró lé ẹni máa dúró lé máa bìlífù nù fáyẹn ni so ẹ sòótọ́ fáwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn rí òtítọ́ kó lè jẹ́ kí ọkàn wọn kó balẹ̀ sórí òtítọ́ tá a bá sọ ká má fi sùúrù pé sùúrù ká má fi sùúrù pé sùúrù ká má fi ojú pojú ó.